الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ rẹ látara oore tó ṣe fún wa lórí islam yìí ẹ̀sìn islam ẹ̀sìn kan ni tó tóbi ni ẹ̀sìn tó jẹ́ pé ó ṣe àgbékalẹ̀ ojú ọ̀nà fún gbogbo ẹni tí ń tẹ̀lé ẹ̀sìn yìí ó ṣe àgbékalẹ̀ ìlànà èyí tó kó oníranran àwọn ẹ̀tọ́ àtàwọn ojúṣe sínú èyí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò fẹ́ kí gbogbo àwọn asẹ́rẹ̀ wa tá à ń ṣe kọ́kàn lọ dànù lásán òun ló fi sọ fún wa pé ká fún gbogbo ẹni ó bá lẹ́tọ̀ọ́ ká fún lẹ́tọ̀ọ́ rẹ̀ lónìí ẹ̀tọ́ ọmọnìyàn ó ti ń ráre láàrin ọmọ èèyàn ká má wá káàkiri lọ bí ó jìnnà ká wá lọ sọ àárín àwa tá a jẹ́ mùsùlùmí ǹjẹ́ la mẹ̀tọ́ ara wa mọ́ lónìí a mẹ̀tọ́ wa mọ́ ẹ̀tọ́ tí mùsùlùmí ọmọ ìyá rẹ tó ní lọ́dọ̀ rẹ èmi àti àdá màmá kálukú kan ṣe ń tó wù ú kálukú kan rìn bó ṣe wù ú èyí ló mú àwùjọ àárín àwa mùsùlùmí òun ló mú fọ́ òun ló mú pín yẹ́lẹyẹ̀lẹ ọwọ́ mú kí gbogbo nǹkan kọ́ láǹfààní àti máa wọbẹ̀ torí wípé àmẹ̀tọ́ ara wa fúnra wa àṣẹ̀tọ́ wa fúnra wa ìjọmọ àyá láàrin ara wa kò dúró dáa ìjọmọ àyá kò dúró dáa ojúṣe tó yẹ ká ní àní gbogbo àwọn tí wọ́n ní ẹ̀tọ́ tàbí olójúṣe lórí ọmọ àyá wọn mùsùlùmí wọn àṣẹ mọ́ lónìí nígbà mùsùlùmí gangan tó jẹ́ pé kò mọ ìjúwe rẹ̀ gan ọ̀pọ̀ mùsùlùmí lónìí kò mọ ìjúwe wọn ìjúwe yìí làwọn tí wọ́n síwájú wa ni wọ́n mọ̀ ohun tí ò sí ilẹ̀ lòmíì máa wá kiri ìtí ẹsẹ̀ ìkọsẹ̀já yí ẹ̀ ni wọ́n máa wá ká yọ́ máa wá lọ bí ẹbọ ìkọsẹ̀já yí ẹ̀ ní Islam ìkọsẹ̀já yí rẹ ìkọsẹ̀gbádùn ẹ̀ òun ni kọ́ ọ mọ̀ pé Islam ní bàbá ẹ̀ kọ́ ọ mọ̀ pé Islam nìyẹ́ ẹ̀ Islam lọ́mọ ìyá rẹ̀ ìsìláàmù lálábàṣe rẹ ìsìláàmù ní gbogbo nǹkan nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ èyí làwọn tí wọ́n síwájú wa ni wọ́n mọ̀ tílé ayé wọn fi dáa lónìí àwa tá ń jẹ́ mùsùlùmí lónìí àdámà òun làwọn tàná òun ni wọ́n mọ̀ òun ni Salman Faris òun lọ́mà kìí sọmọ Mẹ́kà níjọ́ tó gbádùn pẹ̀lú àwọn sàhábà tí wọ́n jẹ́ lárúbáwá Faris láti ilẹ̀ Faris ló ti wá kẹsẹ ọmọ Mẹ́kà kẹsẹ ọmọ Madina Bilalu Alhabashi Áfíríkà lọ́dọ̀ wọn bí yìí ló ti wá ọgbádùn ní Islam Allahu Akbar òun ní ẹ̀tún fi ṣe ládàárín apẹ̀rún kìí ṣe lárúbáwá ẹwọ́n kò táwà wà lónìí bó ṣe nú mọ́sálásí àmàgarùn wọ ẹni tí ó pẹ̀rún ni sọmọ àdúgbò wa ni sọmọ ọmọlé lágbájá ni ní pẹ̀rún níjò ní ẹ̀yìn ládàárín rí lé tiẹ́ ìsìláàmù ti alónínú ìsìláàmù wa lónínú Bilal Alhabashi wọ́n fún ní ẹ̀tọ́ ìsìláàmù pérépéré lẹ́yìn ìwòrú rẹ̀ tí ń ṣe dúdú ni Abasha ló ti wá Ethiopia láfíríkà lọ́dọ̀ wọn bíbà yìí ló ti wá wọ́n fún ẹ̀tọ́ rẹ̀ pérépéré Suhaibu Rumi tó ti Róòmù wá lọ́hùn ọgbẹ̀tọ́ rẹ̀ pé nínú Islam tọ́rọ àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ ẹ̀tọ́ Islam torí wọ́n mọ ìjúwe wọn tí í ṣe Islam gẹ́gẹ́ wọ́n mọ àkọsẹ̀jáyé wọn tí wọ́n lè máa wò wípé bó làwọn ṣe fẹ́ plan kí ni ìpìlẹ̀ yí àwọn táwọn máa rìn lórí ẹ̀ Islam ni wọ́n gbà abiyali Islam la abali siwa'u idaftakara bi qaisin aw tamimi ọ̀kan nu wọn nù oní bàbá mi ní Islam ní bàbá mi ìmá ju Islam lọ
táwọn èèyàn bá ń fi ìran kọ́ìsù tàbí ìran tamim tí wọ́n bá fi ń wúga tí wọ́n fi pa àwọn jẹ́ nǹkan innamal mu'minuna ikhwa àdírẹ́sì tí wọ́n nìyẹn. gbogbo ẹni abẹ́pẹ́ mùmínì ọmọ ìyá ni wọ́n fa aslihu bayna akhawaykum sàkáàní rẹ̀ àtọmọ ìyá rẹ̀ jẹ́ ó dáa àjọṣepọ̀ láàrin àti ọmọ ìyá rẹ̀ jẹ́ ó dáa alábàṣiṣẹ́pọ̀ rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí ẹjọ́ gbé dáa bẹ́ẹ̀ lómi ìbáwọ̀ ọ̀nà ọ́fíìsì tó fẹ́ lọ sí fúsárì òun àti mùsùlùmí ẹgbẹ́ ẹni ẹjọ́ wà ń bẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ti gbogbo nǹkan ẹ̀ pa nígbà tá a ti mọ́sálásí náà pa à ń ti pa a gbọ́dọ̀ mọ́ ti pa torí kò sẹ́ni tó gbọ́ ìsìláàmù yé ìsìláàmù ní pé ò ní kaburú lọ́dọ̀ mi ó ní túmọ̀ sàlámù aleikum àlàáfíà ọlọ́run lọ́ọ́ máa rí látọ̀dọ̀ mi mo tún wá náwó sí ọ mo bọ̀ ọ́ lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ni wípé o lè kaburú látọwọ́ mi ìní fọwọ́ mi yìí ìní fi kaburú pa rẹ ìní fọwọ́ mi yìí ìní fi saburú sí ọ ẹ wo iye lè máa mú ẹ wo iye àfáà lónìí tí wọ́n fọwọ́ wọn saburú sí mùsùlùmí ọmọ ìyá wọn ẹ wo iye ni tí ń jẹ́ mùsùlùmí lónìí ìjọba ìyá ẹ̀sìndà nínú sẹ̀mí ayé wa innamal mu'minuna ikhwa ọlọ́run ní gbogbo ẹni àpè mùmínì ọmọ ìyá kan náà níyí faslihu bayna akhawaykum ọmọ ìyá rẹ tó ní sálámà nìkan lọ́jọ́ ò ní sálámà sí lọ ọlẹ́tọ̀ lọ́dún ẹ o kèrè sálámà nìkan ẹ lọ ṣàtúnṣe láàrin ara yín wattaqullah ọlọ́run ní ẹ páyà mi ẹ bẹ̀rù mi ẹ bẹ̀rù èmi ọlọ́run nínú ìwọ̀ tó máa yá rẹ ní lọ́dọ̀ rẹ àkọ́kọ́ wọ̀ tó ní mahabbatuhu fillah kọ́ ọ máa fẹ́ràn ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí nífẹ̀ẹ́ rẹ nítorí ìtọ́lọ́run kí wọ́n má jẹ́ torí nǹkankan torí ẹ̀ náà fi ní ta bá fẹ́ tó kẹ́sì ọ̀kẹsẹ̀ kọ́ ọmọ sàásẹ̀ ẹsẹ̀ yín ọjọ́ kara yín èjìkọ́ kejìká ọmọ ó lè jẹ́ ọlọ́lá ó lè jẹ́ olówó ó lè jọ́gà rẹ lẹ́nu iṣẹ́ tá a bá ti jọ jẹ́ dé mọ́sálásí wọ́n kọ́ wa pé nǹkankan náà ni a nǹkankan náà ni a ọmọ ìyá kan náà ni wá ẹsẹ̀ mi ọ̀kẹsẹ̀ ọ̀gá mi lórí irun ẹsẹ̀ tọ̀gá náà kẹsẹ̀ tèmi náà tí mo jọ máa ṣe lórí irun èjìká wọ́n jọ kejìká bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ kan náà kára wọn kẹsẹsẹ nìkan náà fẹ́ kọ́ kára wọn lónìí mùsùlùmí ẹsẹ̀ ní kẹsẹ̀ èjìká ní kejìká ọkọ̀ ọkọ̀ kan lèmọ́mù mélòó lọ́mọ alámọ̀rí ọ̀ràn ọmọ ẹ̀yìn èyí tí ń gbà tí rówó mú wá nìkan la mọ̀ tí rówó gbélé mọ́sáàsì ládàmà níjọ́ tí òrówó gbé wá máa ń jò lákẹ́sí pé wá aláyì ìka ìbò ló ṣe ń rí káwájọ jókòó kábílẹ̀rẹ̀ bọ́yọ̀ sọ fún wa wípé bísínẹ́sì lọ́dàrú káwá wò ká bísínẹ́sì ọ̀dàrú nínú mọ́sálásí tí jẹ̀ máa pọ̀ aláàjì lágbájá ebírú sẹ́yìn ní í ṣe tí ẹ sì ń lọ dáadáa èmi lè máa mú èmi mo ní gbogbo yín bọ̀ bá sọ̀rọ̀ lọ́la yọ ràn ọ́ lọ́wọ́ ojúṣe mùsùlùmí nu ìmáàmù nu kéṣe kìkìdá káṣáájú kírun ìta àjọ fi ń jẹ́jẹ̀ máa ní ká mara wa lọ́mọ àyá ká mara wa lọ́kan ká rara wa lọ́wọ́ ká fẹ́ràn ara wa ẹ̀tọ́ tí mùsùlùmí ní lọ́dọ̀ ẹ òun ni kò nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ mùsùlùmí mahabbatuhu fillah kò fẹ́ràn ara rẹ nítorí tọ́lọ́ni o kéèsè torí wípé kò lè rí ránṣẹ́ ló fi rẹ́rìn sí ẹlòmí rẹ́rìn sí yẹn torí kò lè musìn kéèsè torí ẹlọ́hùn nítorí tọ́lọ́hùn ni kò fi fẹ́ràn ẹ̀ rasulu karim sallallahu alayhi wa sallam ó ní thalathun nǹkan mẹ́ta kan man kunna fihi wajada bihinna halawatal iman allah akbar ẹni tí nǹkan mẹ́ta yìí bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ adùn gbàgbọ́ ti délé ayé rẹ̀ ó ti ládùn gbàgbọ́ àkọ́kọ́ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ó gbọ́dọ̀ fẹ́ràn ẹni kankan lẹ́yìn ọlọ́run àtòjíṣẹ́ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ lómi jọlọ́ lọ ẹlẹ́kejì tó bá fẹ́ ládùn gbàgbọ́ wa an yuhibba al-mar'a Allah akbar gbogbo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ gbọ́dọ̀ fẹ́ràn ọ fẹ́ràn rẹ̀ la yuhibbuhu illa lillah ọ̀wá tún gbọ́dọ̀ fẹ́ràn nítorí kankan ju torí tọ́lọ́run lọ ẹ̀tọ́ kan nù nínú ẹ̀tọ́ tí mùsùlùmí ní lọ́dọ̀ ẹ gbogbo àyè tó bá ti bá wa an yakraha an ya'uda fil kufri kama yakrahu an yaqdhifa fin nar anábì ní gbọ́njọ́ kan ní ó kórìíra pé láíláí ọlọ́run ní jẹ́ padà sínú ìjẹ́kẹfẹ̀rí mọ́ níbo jẹ́ pé nìkan nu yóò ní rí ná ńlẹ̀ kó sì pé wọn ó kó bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ kórìíra kó padà sí kèfèrí lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí ọlọ́run má sì wá ní kèfèrí ìfẹ́ òun là kọ́kọ́
nínú tá a lè pè ní ìwọ̀ ẹ̀tọ́ tọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí tó ní lórí rẹ̀ olómọ Rasulu Karim fi sọ fún wa tó bá di jọ́ àlùkìyámà ọjọ́ tí ò ní sí ògì kankan ju igi Ọlọ́run lọ gbogbo èèyàn kí ó wà máa wà lábẹ́ igi Ọlọ́run ànábì láwọn méje kan Ọlọ́run ó fi hàn sábẹ́ igi rẹ̀ lọ́jọ́ tí ò sí igi kankan mọ́ àyàfi igi Ọlọ́run àkọ́kọ́ nu wọn ní imamun adil ìmáàmù tó jó déédéé ẹ̀kejì shabun nasha'a fi ibadatillah ọ̀dọ́ tó jẹ́ pé láti àárọ̀ rẹ̀ tó ti jí lórí ẹ̀sìn Ọlọ́run ló jí lé lórí wa rajulun qalbuhu mu'allaqun bil masajid àtẹnìkan tó gbogbo gbà lẹ́mí ẹ̀ máa ń so mọ́ masáàsì àti kaila ẹ̀já lọ́kì ọtún kaila ta àṣírí ọmọ ti fẹ́ wọlé gbogbo gbà lọ́kàn rẹ̀ máa ń so mọ́ masáàsì Ọlọ́run kò gbó wọn sábẹ́ ògì wa rajulani tahabba fillah àtàwọn ọkùnrin méjì mùsùlùmí méjì tahabba fillah tí wọ́n fẹ́ràn ara wọn lójú ọ̀nà tọ́lọ́n nítorí tọ́lọ́n ní wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí nǹkan kan míì tó torí tọ́lọ́n lọ Ànábì wa Muhammad ọlọ́lọ́run ló wọ́n fi wọ́n sábẹ́ ògì abẹ́ ògì nínú àwọn nǹkan tá a fi mọ̀ wípé òun fún mùsùlùmí lẹ́tọ̀ọ́ ẹ̀ òun náà ni ká máa bẹ̀rẹ̀ awọ́ wò ìbẹ̀wò náà ọ̀tẹ̀lẹ́fẹ̀ẹ́ níbo mi wọ́n ní zurgiba yasidadu hubban ẹni tó rí lọ bẹ̀wò ìfẹ́ àárín yín yóò sì máa lékún nínú hadisi tí Abu Hurairah gbà wá ó ní arákùnrin kan ó ṣèbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan ní gbèríko kan Allah subhanahu wa ta'ala ọwọ́ ara màlẹ́kà kan pé kó máa tọpasẹ̀ rẹ̀ lọ nígbà orin jìnnà màlẹ́kà wọn sọ bárakùnrin pé aina turid akùnrin ibo lọ ń lọ ó ní uridu akhan li fi hadhihi al-qarya ilé tó tá a dé yìí mo lọ́mọ ìyá kan bẹ̀ Allahu akbar tí mo fẹ́ bẹ̀wò màlẹ́kà wọn bi léèrè pé alilaka alayhi min ni'matin tarubbaha ìdẹ̀ra kan ní bẹ lọ́dọ̀ ẹ̀ tóun sáré kọ́wọ́ rí ọ̀tẹ̀ ìlọ́fẹ́ lọ gbà lọ́dọ̀ ẹ̀ ní kọ́ọ̀lọ́lá ó ní òsín kankan lọ́dọ̀ ẹ̀ tó ń wá gẹ́ra anni ahabbtuhu fillah ìtí mo fi wá lóko wọn ojú pé mo fẹ́rẹ̀ nítorí tọ́lọ́n lọ màlẹ́kà yẹn ní fa inni rasulullahi ilayka èmi tó ń wò yìí òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ o tọ́lọ́run rán sí mi tọ́nà mi sí ọ pé bí anallahu qad ahabbaka Ọlọ́run ti fẹ́ràn àwọ̀ náà gan ó ti dolólùfẹ́ Ọlọ́run kama ahabbtahu fihi bó ṣe fẹ́ràn ẹni yìí nítorí tọ́lọ́run ọ̀dọ̀wọ́ kálukú wa ẹjẹ́ á dá ìjọmọ̀ ìyá padà láàrin ara wa pẹ̀lú gbogbo tó dìrọ̀ ma ọlọ́mọsàlá ìgbàdúrà wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله.